nígbà tó Olúọmọ fẹ́ ṣe 100 days in office ó ra mọ́tò fún àwọn executive nínú ọgbà yẹn ṣùgbọ́n kò pariwo gbogbo èèyàn kò pariwo lọ títí pé Olúọmọ ra mọ́tò fún executive ó ra mọ́tò fún executive ẹ̀ ń gbà yẹn ó rà fún Lagos State Secretary ó dẹ̀ tún rà fáwọn kan tí wọ́n present ẹ̀ fídíò ẹ̀ náà máa mú wá fún yín Olúọmọ ṣe gbogbo nǹkan yìí kò pariwo ìlú ò dẹ̀ pariwo now ẹ wá jẹ́ ká wò ẹ wá jẹ́ ká kú mẹ́ẹ̀ Olúọmọ táì títì tó wà ní tó wọnú state council yẹn pẹ̀lú street light zola Olúọmọ ló ṣe Olúọmọ ló táì títì yẹn benefit gbogbo ẹni tó ń gbé àdúgbò yẹn ó dẹ̀ tún benefit àwọn ìjọba tí gbogbo aráàlú tó fi ń kọjá ó benefit gbogbo Lagos State pátá tó ń lò Olúọmọ táì street ní àdúgbò ẹ̀ nínú Òṣòdì ibi tó ti wá tí ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ń gbabẹ̀ kọjá tó benefit aráàlú ẹ bá wa pariwo yẹn ẹ sọ pé ó ṣe yẹn but mistake ilẹ̀ ń wá tó ṣe now ẹ wá jẹ́ ká kó mi ẹ jẹ́ ká wá padà ká wá sọ pé ṣé ká wá ṣe compare and contrast sí ti èyí tí Sego ṣe làákàyè ni mo ní ká fi gbọ́rọ̀ kò sí pé bóyá à ń jà ìwọ kò gbé ọ̀rọ̀ yìí sí làákàyè gbé sí làákàyè ni o gbé sí ọpọlọ orí ẹ gbé sínú skull ẹ kó yẹ̀ wò dáadáa kó wá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn now Sego fẹ́ ṣe show off lásán pé èmi ni mo wà ń bẹ̀ òun ni Sego fẹ́ ṣe now Sego ti ń lo 2.5 years plus ní tansin 2.5 years lórí oyè àwọn tó ń gba owó oúnjẹ tó ń fún láyé Olúọmọ gbogbo wọn gbowó oúnjẹ wọn ní kálukú ń gba ẹ̀tọ́ tó tọ́ sí láti fi jẹ owó oúnjẹ state council wọn ó dẹ̀ ń fún gbogbo obìnrin tó ń ṣe union pátá tó wà ní Lagos State ó ń fún wọn lówó sálárì wọ́n ní kó ló máa wáyé tó fún wọn sálárì ó ṣàn fún wọn sálárì gbogbo wọn tó dẹ̀ wà ní state council ń gba sálárì wọn gbogbo wọn tó dẹ̀ jẹ́ kó máa gba nǹkan wọn gbẹ̀tọ́ wọn now eléyìí sì sí owó dání kò fún anybody lówó oúnjẹ nítorí pé òun fẹ́ ṣe benefit fún wọn benefit tó fẹ́ ṣe fún wọn yìí ó fẹ́ fi ṣe kárí mi now tó bá fẹ́ ṣerú nǹkan yìí ó lè ṣe nǹkan yìí láì pariwo láì lọ pé lọ́balọ́ba láì lọ pé lóyè láì lọ pé olóṣèlú pé wá wo nǹkan tí mò ń ṣe tó bá fẹ́ ṣe nǹkan yìí ó máa ṣe ní silently nítorí pé ara ń kan aráàlú lọ́wọ́ eléyìí kan náà fi tó bá fẹ́ satisfy aráàlú pé ó fẹ́ campaign fáráàlú ọ̀tọ̀ ni èmi á kọ́ ẹ ní lẹ́sìn máa fún ẹ ní trick méjì ọ̀dọ̀ mi náà lẹ ti máa ń kẹ́kọ̀ọ́ ṣé o ti máa ti sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́tò ẹ kò fẹ́ pín mọ́tò fáwọn executive yín ni bẹ́ẹ̀ torí pé mo sọ̀rọ̀ pé kí ló ti contribute sí aráàlú contribute kankan sáráàlú so ìyẹn ló fi mú pé ok why include the 4,000 drivers tóun máa fún ní nǹkan tóun máa ṣe empowerment fún máa jẹ́ kó yé yín pé èmi á jẹ́ kó yé yín pé driver tó máa wà ń bẹ̀ yẹn ọ̀hún tó 100 but màá ṣàlàyé ẹ̀ fún yín o kọ̀ọ̀kẹ́ ní màá ṣàlàyé ẹ̀ fún yín àwọn ilọ́gbọ́n dẹ̀ máa gbọ́ mi yé now tó bá ní ká wò ká gbé sílà ká kí ni yẹn hang wáyé tó ń hang ṣé fóònù mi ló hang ni àbí I don't know ṣé àwọn èèyàn ń gbọ́ mi báyìí ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi fóònù mi hang ni o kí ló dé ṣé mo ṣe wà online báyìí ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi ẹ máa ṣe ẹgbẹ́ bá mi tẹ yes okay on gbọ́ mi thank you very much Bankole Azeez it's okay now kárí mi lásán Sego fẹ́ show máa jẹ́ kó yé yín ni pé àwọn olóṣèlú ló ń bá ta torí pé Sego ò mọ̀ ń pa union olóṣèlú ló bá dé òṣèlú yẹn náà dẹ̀ ló fẹ́ tẹ́ ó fẹ́ show fún àwọn olóṣèlú pé òun lòun ní crowd òun dẹ̀ ní èrò ju Olúọmọ lọ kò lérò tó Olúọmọ kò dẹ̀ lè ní crowd tó Olúọmọ kò dẹ̀ lè pull crowd tó Olúọmọ ó yàtọ̀ síra wọn tó bá fẹ́ ṣòṣèlú ó máa ṣòṣèlú tó bá fẹ́ ṣe union máa ṣe union nígbà tí Olúọmọ mo kọ́kọ́ sọ tó Olúọmọ ní o tó Olúọmọ ń ṣe òṣèlú ẹ wo gba COVID-19 Olúọmọ ń pín oúnjẹ ó lọ káàkiri sáàrin ìlú ni kò sọ pé ẹ̀yin aráàlú ẹ máa bọ̀ nínú Lagos State Council ẹ wá gbé oúnjẹ ó jáde síta ó lọ fún wọn ẹ wo gba COVID-19 ó jáde síta ó ń lọ sí park by park ó ń lọ bá àwọn èèyàn nínú mọ́tò ó ń lọ fún wọn ní gbogbo nǹkan tó fẹ́ fún wọn tó lọ há ó ń ṣe iṣẹ́ aráàlú nìyẹn ó ń pèpè sínú ẹgbẹ́ ẹ̀ tó ṣe ó ń pay back padà sáráàlú nìyẹn now
ṣé kò wá fẹ́ ṣe ó fẹ́ ṣe empowerment títí ẹ̀ ọ̀rọ̀ ẹni tó lọ́ti nítorí mo ti sọ pé o kò ní kankan tó fi contribute sáráàlú ló ṣe include àwọn 4,000 driver ẹ jọ àwọn tẹ rí ẹ máa wọlé ẹ kọ̀ọ̀kan máa play àwọn fídíò kankan fún yín ẹ dẹ̀ máa rí ẹ máa pick point ẹ jẹ́ ká kọ̀ pick kò ń ṣe pé bóyá mò ń torí pé ó tún Sego fẹ́ kó bá APC Sego tún fẹ́ kó bá APC nítorí pé ara ń kan aráàlú lọ́wọ́ báwa dẹ̀ ṣe ń kan aráàlú lọ́wọ́ ó wá lọ ra mọ́tò àwọn mọ́tò tó wá rà àwọn tó fẹ́ gbé mọ́tò yìí fún gbogbo wọn wà òkè wọn ń rówó kò séyìí tó ń rí èyí tí ò bá rí tó mílíọ̀n àwọn tó ń rówó ní every week tí wọ́n ń jẹun tí wọ́n wà òkè ẹ̀yin lẹ sọ pé ìjọba ti fi kíní fún yín lóúnjẹ òkè ìjọba ti fún yín lóúnjẹ ni tó bá fẹ́ lọ ṣe aráàlú àwọn tí ò sí pẹ̀lú yín lẹ fẹ́ lọ convince wa àwọn driver gangan ní tó bá nǹkan tó bá fẹ́ gbé sáyé tó bá fẹ́ ṣe empowerment sáyé wàá jẹ́ kí empowerment yẹn jẹ́ nǹkan tó máa favour aráàlú tó fẹ́ kó ṣe pé fẹ́ favour ara yín ẹ tún wá gbé síta ẹ tún wá ń show ẹ̀ sí gbogbo ayé kí gbogbo ayé máa rí kí everybody máa rí pé àwa rèé now kí wọ́n bá jẹ́ driver tẹ́ ń gbowó lọ́wọ́ ẹ̀ lójoojúmọ́ láàárọ̀ kùtùkùtù kó wá gbé driver wá níṣojú driver yẹn àwọn drivers yẹn kẹ́ ẹ wá máa gbé mọ́tò fúnra yín kẹ́ ẹ wá mú ráìsì jìríkà kan iṣu gàrí indomie kẹ́ wá kó sínú 10 kg kẹ́ wá máa gbé fáwọn driver yẹn àwọn yẹn lélẹ́bi àwọn yẹn ní nǹkan rẹ̀ ṣe now ó tún wá jẹ́ sáàmì sí ẹ wá lẹ Bọ́lá Tinubu nǹkan ẹ wá lẹ mọ́ at least Ọlọ́run ó ṣe mí láàánú fún àwọn olóṣèlú tó lè jókòó láàrin yín báyẹn tó dẹ̀ mọ̀ pé gbogbo aráàlú ló máa wà ń bẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan kódà tó bá jẹ́ pé national àwọn drivers lè fẹ́ fún ní nǹkan ẹ̀yin á pín mọ́tò ara yín ní silently láàrin ara yín tí ò ní pariwo sílùú tẹ máa jọ pín láàrin torí pé àwọn èèyàn ń wò èèyàn máa ní ẹ wá gbèrò wọn máa bẹ̀ sí ní ṣíó ìgbà táwọn sọ fún mi pé owó tẹ̀ ń rí ń bẹ̀ ẹ mọ́ lò ìlòkulò lẹ fẹ́ máa lò so àwọn èèyàn máa rí ní pé ẹ wá dúró owó tàbí ẹ wá dúró mọ́tò tó ń rà fúnra lùkà jísà gbèrò kọ̀ọ̀kan máa fi yín ṣe campaign olóṣèlú máa mú dání ó wá ń lẹ Bọ́lá Tinubu mọ ẹ ń pín mọ́tò fúnra yín ẹ wá ń mú àwọn drivers tẹ̀ ń gbowó lọ́wọ́ wọn ó wá ń fún wọn ní gàrí jìríkà ráìsì jìríkà àti iṣu àti indomie ẹ wá kó sínú 10 kg ẹ wá ń gbé fún àwọn yẹn then èmi wá padà sí pé ta lẹ̀ ń tàn tí ó bá ṣe pé ta lẹ̀ ń tàn lọ́wọ́ fúnra yín tí 4,000 drivers tí wọ́n bá fi Èkó lẹ̀ tí wọ́n ṣiṣẹ́ for a day Èkó máa fi ilẹ̀ Lagos State máa fi ilẹ̀ 4,000 lápẹ́ 4,000 1 2 3 4 5 6 7 dé 4,000 kí 4,000 driver má ṣiṣẹ́ in a day gbogbo Lagos State máa fi ilẹ̀ gan kí 4,000 tí ó bá ṣiṣẹ́ kódà èrò máa pọ́ńtà ó máa dàbí pé strike dé ni débi kan máa lè sọ pé really 4,000 driver lóòótọ́ wọ́n wà níbi báyìí wọ́n ṣiṣẹ́ then number 2 o lè rí driver gidi tó ń san wire purchase lọ́wọ́ tó máa deliver fún driver ẹ̀ tó yẹ pé ó gba mọ́tò tó wire purchase pọ̀ ń gbòòrò so tí wọ́n á rẹ́ni tó wá gba mọ́tò kó wá sọ pé ẹni tó gba mọ́tò yẹn o tó dẹ̀ máa ṣiṣẹ́ tó dẹ̀ máa deliver o tó dẹ̀ ti mọ̀ pé every week lòun deliver every day lòun deliver àwa torí ráìsì àti gàrí àti indomie mẹ́rin àbí mélòó kan tẹ́ máa kó sínú páàkì 10 kg tẹ́ máa gbé fóun kò ní lọ ṣiṣẹ́ kò possible tí ó di mélòó máa mú point fúnra yín now so wá possible kó wá di pé ẹ wá fẹ́ máa fún àwọn driver ní nǹkan ẹ wá ń béèrè pé PVC ẹ̀dà ẹ wá ń béèrè pé PVC ẹ̀dà kó tó lè gba 10 kg ó ti gbọ́ pé pípọ̀ àtẹwà ń ta àwọn tẹ́ ń gbowó lọ́wọ́ yẹn ẹ fẹ́ mọ̀ láàárọ̀ ẹ fẹ́ mọ̀ ẹ máa gba owó tíkẹ́ẹ̀tì yín kódà ẹ gba gocom lọ́wọ́ driver mi ẹlẹ́mìí tí ó bá tètè sanwó ẹ̀ ń nà lẹ́sẹ̀ mú àwọn obìnrin mi tẹ́ máa tọ́ máa ń nà wọ́n nàkúnà tó ẹ̀ṣẹ̀ máa gbé wọn wá tẹ́ ẹ̀ṣẹ̀ máa bẹ̀bẹ̀ pé yá kíní kan tó máa ń nà obìnrin mi nítorí pé kò tètè sanwó ẹ béèrè lọ́wọ́ ẹ̀ bóyá ó ní PVC o ẹ béèrè ẹ ní béèrè lọ́wọ́ driver mi o bóyá driver mi máa jáde bóyá ó kọ́kọ́ sáré pawó bóyá ọmọ ẹlòmíì ara ẹ̀ ò yá ó ní problem ó kò fẹ́ sáré ṣiṣẹ́ kó dá owó jọ láti sanwó skul ọmọ ẹ̀ bóyá skul ọmọ ẹ̀ ti pé kò tí pé tó bá ti gbé mọ́tò sí títì ẹ̀yin fẹ́ gbowó tiyín o ẹ béèrè PVC o ẹ béèrè bóyá kíní kò já tíkẹ́ẹ̀tì ní tiyín o tíkẹ́ẹ̀tì yẹn ní titi yín tẹ̀yìn já tó jẹ́ national union ticket tó máa fẹ́ wá gba palliative lọ́wọ́ yín kí ló dé tẹ̀yìn sọ fún àwọn driver yẹn pé ṣó ń já tíkẹ́ẹ̀tì tó ń já dà driver license yẹn dàkálẹ̀ mọ̀ pé driver ni ẹ lóòótọ́ ẹ béèrè yẹn but the only thing I béèrè pé where is your PVC ìsọlẹ́nu lásán nìyẹn ìsọlẹ́nu lásán lẹ̀ ń ṣe yẹn àwa máa correct brain yẹn a máa reset brain yín
ẹ máa jókòó ẹ máa kọ́gbọ́n àwọn máa reset brain yìí pé ohun tẹ́ ń ṣe rubbish ni. Now ó wá tún wá lẹ palliative yẹn ó wá lẹ Bọ́lá Tinubu mọ́ ó wá lẹ kíní wáyé tó máa lẹ Bọ́lá Tinubu ó lè wẹ́ tó bá fẹ́ because àwọn aráàlú ń wò yín náà àwọn èèyàn ń wò yín àwọn all over the world wọ́n máa wò yín pé kí lẹ̀ ń ṣe ṣoṣo pé àwọn drivers yẹn tá bá lọ wo gbogbo drivers tẹ bá sọ pé fún wọn ní palliative èèyàn pé wọ́n máa kan fídíò èèyàn tẹ fún ní palliative ń bẹ wọn tó 100 Ọlọ́run ọ̀hún tó 100 ẹ lọ wo gbogbo fídíò yẹn ẹ lọ mú gbogbo fídíò yẹn wá but ẹ show wa ní oríṣiríṣi nǹkan tẹ kó jọ adúrú 10 kg tẹ kó jọ ibi tẹ store ẹ sí ẹ show ẹ fún wa lọ but ẹ fún àwọn tó wá bá yín yẹn gún bẹ́ẹ̀ gan ẹ àwọn tẹ fún gangan kò tó 100 náà ẹ wá sọ pé àwọn nǹkan yẹn ò kọ́ máa kó lọ sí each branch sí o kọ́ lọ máa fún wọn bẹ́ẹ̀ kò yẹ kí n ti sọ̀rọ̀ yẹn bí n ṣe sọ̀rọ̀ yìí gan wọ́n máa fẹ́ sáré lọ ṣe because mo rí pé ẹ̀yin fẹ́ pin fún ẹ̀yin náà lè tún fẹ́ pin fúnra yín ẹ̀ tún fẹ́ jẹ́ fúnra yín àwọn tẹ́lẹ̀ tún fẹ́ fún ní nǹkan gan àwọn mélòó lẹ fún mélòó màá rí àwọn míì kan wá ṣe meeting wọ́n lọ sínú meeting wọ́n wá kó bí 10 àbí 15 síwájú àwọn ti fún mo wá wo àwọn branch kankan tí mo wò táwọn fún ta lẹ̀ ń tàn ẹ̀ ń tanra yín ṣé rí ayé máa tan ayé jẹ ni ayé ó ń tan ayé jẹ àwa kọ́ lẹ̀ ń tàn yín ara yín lẹ̀ ń tàn ara yín lẹ̀ ń tàn so now ó dàgbé mo bá yín jọ tì í ṣe rí mo bọ̀ ó dàgbé mo rí comment kan gbà mo fẹ́ pẹ́ẹ̀nì mi dànù gbé ní pẹ́ẹ̀nì mi wà torí pé Segun constitute nuisance wàláì Segun constitute nuisance sínú ẹgbẹ́ ni wàláì kò ṣe nǹkan kan bẹ́ẹ̀ kí ni nǹkan tí mo fẹ́ gbé sí ó constitute nuisance sínú ẹgbẹ́ nítorí pé òṣèlú tó fẹ́ ṣe yẹn kò mọ̀ ọ́ ṣe àwọn tó dẹ̀ ń advice ẹ̀ wọ́n advice ẹ̀ sí right place wrong place ni wọ́n advice ẹ̀ sí torí pé òun fúnra ẹ̀ gan kò ready láti gba advice lọ́wọ́ anybody torí pé àwọn tó ń fún ní ká àwọn tó gbé mọ́tò fún gbogbo àjẹnù gbébì kan wá ń bọ̀ owó lè kí n gbé wá fún yín o tak jẹ́ kí n gbé ṣé bí báyìí ni ṣé bí báyìí ni lélẹ́yìn náà okay I collect your palliative lélẹ́yìn ajẹ́ ń gbé sí okay bíbá yóò sọ̀rọ̀ kí ló ń ṣe àwọn kìíní tí ò download síbi ọmọ pàpàpà ohun dà ẹwọ lélẹ́yìn okay ẹwọ eléyìí ẹ jẹ́ ká mélèé wa ẹ jẹ́ ká mélèé. mọ́tò Segun ló kù báyìí mọ́tò Segun yìí ta ló fẹ́ gbà á ṣẹlẹ̀ tí mo fẹ́ fún mọ́tò yìí ẹni tó jẹ́ pé gbogbo ìgbà ló máa bá mi fi àdúrà rántí Alhaji Mustapha Adékúnlé Segun. gbogbo ìgbà tẹ́ńtẹ́ máa rántí Segun. ok báyìí ká sọ̀rọ̀ jù mọ́tò tí Segun fún wọn yìí gbogbo àwọn tí Segun fún ní mọ́tò yìí gbogbo wọn ló lọ fún èèyàn padà kó ṣe gbogbo wọn náà o wọ́n tó àwọn tó fún ní mọ́tò yìí mọ́tò tí wọ́n ń lò personally ó ju mọ́tò tó fún wọn lọ àwọn tó fún mọ́tò yìí ò ní di mọ́tò onísìn ẹni tó fún mọ́tò yìí òun lọ fẹ́ lómìn náà ní mọ́tò títí ẹ̀ ẹlòmíì ní òun máa gbé mọ́tò tó ń fún ìyàwó òun pé òun ò ní ìdí ẹ̀ ẹlòmíì ló gbé mọ́tò tiẹ̀ fọmọṣẹ́ ẹ̀ àwọn tó ti gbé mọ́tò tí Segun fún wọn yìí lánàá yìí tí wọ́n ti gbé fún yàn yìí wọ́n ti tó bí 4 àbí 5 tí mo mọ̀ tí gbogbo wọ́n ti dáṣì mọ́tò yẹn out àwọn kọ́ ni wọ́n lò mo kàn fẹ́ kọ́ wọ̀nyí bẹ́ẹ̀ ni o ẹlòmíì tún wà o ẹlòmíì tún fẹ́ máa dárúkọ wọn ni o tẹ́bàdẹ̀ ní kí n dárúkọ tó bá yá mo sì máa ṣe fídíò débẹ̀ gbogbo wọn ló ti fún yàn ní mọ́tò wọn lò fúnra wọn because wọn ò ní ìdí ẹ̀ because wọ́n ti wà okay already mọ́tò ńláńlá ni wọ́n lò mọ́tò tó fún wọn mọ́tò tó ń lò ju mọ́tò yẹn lọ okay ṣé Zaria ń sìn ni ó máa gba mọ́tò yẹn nítorí pé Zaria fúnra ẹ̀ gan ní ilos Zaria fúnra rẹ̀ ó ní ilos tó bẹ̀rẹ̀ tó ní mọ́tò míì tó ní Zaria ẹ̀ṣẹ̀ ra mọ́tò kan sìn kò tí ì ju bóyá bíi kò tí pẹ́ bóyá ending of last year or early this year mi mọ̀ ló ra mọ́tò yẹn ó sì ní mọ́tò bíi 2 àbí 3 tó lóhun nínú ọgbà wà nínú fídíò tó sọ yẹn òun sì ní mọ́tò bíi 2 3 mọ́tò 3 nínú ọgbà òun eléyìí òun máa gbé fún ìyàwó òun ni
ṣáwọn èèyàn ilẹ̀ ń ṣe empowerment fún èèyàn máa wo pé ok nínú state council ẹnìkan tí mo rí pé ó nídìí mọ́tò yẹn nínú state council yín òun ni bọ̀bọ̀ kan mi mọ orúkọ ìtàn pé bóyá Ahmed àbí kí náà pé dúdú báyìí wà á rí pé gbàtọ̀ fún bọ̀bọ̀ yẹn ní mọ́tò yẹn bọ̀bọ̀ yẹn ó show emotion pé òun nídìí mọ́tò yìí lóòótọ́ wà á rí bó ṣe kódà ó fẹ́ lè dì lẹ́sẹ̀ mú àwọn yẹn ló lè nídìí mọ́tò tó ń ṣiṣẹ́ ní state council kì í ṣe gbogbo àwọn eléyìí tó yẹ pé gbogbo àwọn executive tẹ kọ̀ra mọ́tò pé ara 40 kìíní kan mọ́tò ẹ á kó fáwọn yẹn show off lásán ni show off lásán òun lè ṣe show off lásán lè ṣe o but a bá ń sọ àwọn ọ̀dẹ̀ kan tí wọn ò ní làákàyè wọ́n máa ní Legacy ń bínú ni Legacy ń bínú kò ṣe kíní kan ó níye ọdún ó níye oṣù jàre tí a fi pariwo pé wọ́n fi owó kún owó tíkẹ́ẹ̀tì wọ́n fi owó kún owó tíkẹ́ẹ̀tì owó mọ́tò ń lọ sókè ẹ reduce owó mọ́tò ṣebí lẹ́nu ìgbà tí Sego ti débẹ̀ yìí wọ́n ti double owó tíkẹ́ẹ̀tì ×2 fún àwọn tó ń ra tíkẹ́ẹ̀tì bó ṣe double owó tíkẹ́ẹ̀tì àwọn tó ń gba tíkẹ́ẹ̀tì double owó fún àwọn drivers double owó fún àwọn èrò ẹ wá ń gbowó àbò ẹlẹ́fín ṣàbúrà lòjẹ́ wá ní pé ẹ ń ṣe empowerment ẹ bá tó wá fẹ́ ṣe empowerment ẹ jáde lọ kẹ́ lọ ṣe empowerment yẹn mo ń gé ọ̀rọ̀ kéékèèké jẹ́wọ́ táìmù ṣé mo ṣe ní táìmù púpọ̀ mi ní táìmù púpọ̀ nìkan mo ní táìmù púpọ̀ láyé o but mo ní táìmù kéékèèké tí ma fi máa summarize àwọn kìíní o wò pé ok tí má ní kí n kọ́ yín lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tẹ́ lè máa ṣe tó lè jẹ́ nǹkan lójú ayé ẹ ṣe yẹn ẹ ń ṣe nǹkan fúnra yín ara yín lẹ ń ṣe nǹkan fún instead kẹ́ lọ confuse àwọn èèyàn wá láti ta mo ṣe gbé táwọn kan máa ń bú wọn máa bú Olúọmọ wá ní àwọn ní tíátà ló ra mọ́tò fún àwọn ní tíátà ló ṣe kíní kan fún tó Olúọmọ bá di àsìkò campaign Olúọmọ máa nídìí àwọn ní tíátà ó dẹ̀ mọ̀ pé àwọn ní tíátà yẹn wọ́n ní tí wọ́n fi ń participate sí aráàlú tí àwọn ní tíátà tí national union bá jáde tó bá gbé microphone dání tó bá fẹ́ confuse aráàlú tipátipá ló lè fi confuse èèyàn 100 àfẹnitójú ẹ̀ bá pawó tó nífẹ̀ẹ́ bí Olúọmọ tí àwọn ní tíátà bá tó bí 10 tó bá jáde tí wọ́n bá ṣe campaign èrò tó máa jáde wá wò wọ́n ó máa lé ní thousands Olúọmọ gbọ́n ó ní làákàyè ó wá gbé mọ́tò ó customize ó ṣe gbogbo ẹ̀ ó gbé mọ́tò fún àwọn oníta ó ní ẹ wá campaign ó gbé mọ́tò fún wọn ó ní ẹ jáde ẹ support aṣáájú ẹ support òun nítorí tòun ó ṣe sáàárín wọn àwọn náà dẹ̀ fẹ́ràn ẹ̀ so ó jáde tó kẹsẹ́ má jáde tí ẹ bá rí Olúọmọ pẹ̀lú oní tíátà ó ń lò wọ́n fóṣèlú ni kò sí nǹkan míì bẹ́ẹ̀ gbé mọ́tò fún oní tíátà òṣèlú nìyẹn ó ṣòṣèlú ni òṣèlú ye tó bá dìgbà òṣèlú àwọn APC members àwọn ẹgbẹ́ àwọn náà máa ń nídìí àwọn oní tíátà yẹn wọ́n ṣe ń fún àwọn oní tíátà lówó kọ́ campaign fún wọn wọ́n ṣe ń fún àwọn oní tíátà lówó kọ́ bá wọn bára lù sọ̀rọ̀ torí pé ìtìtì oní tíátà ló ní fáǹsì tiẹ̀ tí gbogbo wọn lọ́ọ́ lẹ̀ wúlò láàrin àwùjọ torí pé ojú wọn wà ń ta so tẹ bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká fi làákàyè sọ̀rọ̀ ká fi làákàyè gbọ́rọ̀ ká digest ọ̀rọ̀ ká wò pé wẹ́n ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ mi ò fẹ́ kọjá summary tí mo ara ṣe lénìí tí mo kọ ara summarize díẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ tí mo bá ní kó máa kọjá torí tí mo tún máa di lọ́la tuntun ni mo tún máa mú wá fún yín lọ́la tí mo tún máa ṣe breakdown wá Olúọmọ ṣe nǹkan púpọ̀ ó dẹ̀ àwọn nǹkan tó ṣe ó ṣe sí within the national union and the drivers on the road drivers on the way ló ṣe fún orakoro pé ẹni tó last dead ó lọ ń bá wọn Olúọmọ bọ́ sí títì gbangba tó o bá fẹ́ ṣe nǹkan fáwọn drivers ìta ló máa lọ wàá lọ sí park wàá lọ bá wọn ní park parking wọn ibẹ̀ gangan ibi tó ti ń generate owó wá fún yín nìyẹn ibẹ̀ yẹn náà ló ti máa lọ confuse wọn ibẹ̀ yẹn ló ti máa lọ bá wọn sọ̀rọ̀ ibẹ̀ yẹn àwọn fídíò tí nínú àwọn fídíò tí máa post lọ́la jẹ́ nǹkan fún yín ní ẹyọ kan bẹ́ẹ̀ bíi 2 3 bẹ́ẹ̀ kẹ́tì máa gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn ń bọ̀ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn àbí pé ṣé mi àwọn fídíò pọ̀ wọ́n pọ̀ wọ́n sì pọ̀ òun ní bátìrì lélẹ̀ orí wọ́n pọ̀ wọ́n máa post ẹ̀ fún yín wọ́n máa rí ẹlòmíì gbé tiẹ̀ kọ́rùn wọ́n máa rí ok ẹ wo
ẹ wo eléyìí náà jẹ́ tún fún yín lélẹ́yìí náà. ó sì kú o ó sì lọ sí gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀ o. These are the empowerment tí wọ́n máa ń ṣe fún àwọn drivers on the way àtàwọn battery àti jack àti whispanner àti gbogbo ẹ̀ máa sì ṣe fídíò míì fún yín máa bá yín post ẹ̀ gbogbo yín máa rí wọ́n lọ sí park various park káàkiri nínú regime Olúọmọ ló ti ṣe insurance fún gbogbo ọmọ ẹgbẹ́ tẹ́ bá rí àwọn tí wọ́n ní family wọn àwọn tó kú yẹn tó ní wọ́n fún wọn lówó yẹn nǹkan tó Olúọmọ ti ṣe kalẹ̀ ń gbà yẹn ni ó insure any members tó bá kú pé ní owó tó máa gbà ó dẹ̀ tún ṣe medical aspect fún wọn ó ṣe medical gbogbo nǹkan yìí kò sẹ́ni tó ń jáde tó ń sọ ẹ̀ ń rubbish ẹ̀ bí ẹni pé kò ṣe nǹkan kan and it is time láti máa play gbogbo kìíní láti máa send there time to time kódà tó bá take me for more than 2 weeks I will be posting it every day I will post it in the afternoon in the morning in the night mama post gbogbo kí làwọn nǹkan tó Olúọmọ ti ṣe kí làwọn nǹkan tó ti ṣe tó ti benefit aráàlú ó ti ṣe street ó ti ṣe solar street light ó táì odidi street kan kò ṣe ibẹ̀ nìkan ó ṣe bẹ́ẹ̀ ó tún ṣe náà nínú Òṣòdì ó ṣe bẹ́ẹ̀ lágége ẹ rí gbogbo eléyìí sọ àwọn tó ra mọ́tò fún Devas on the way kọ́ máa dédé pàdé èèyàn lọ́nà kí ló ń ṣe ìwọ lásìdẹ̀tì kìíní kan àwọn tó máa fún lọ ẹ rí gbogbo yẹn sọ ó ra mọ́tò fún àwọn members nínú executive ẹ rí gbogbo yẹn sọ ó ń fún gbogbo yín lówó oúnjẹ yín lásìkò ẹ rí gbogbo yẹn sọ èèyàn kan wá sísè owó oúnjẹ for some years back wá sísè owó kò fún yín ló wá lé òun dáwó yẹn pọ̀ òun á wá kó fún yín òun á fẹ́ ra mọ́tò fún yín láti fẹ́ fi bùgá láti fi sọ pé báyìí nǹkan báyìí ni mo ṣe bùgá tí wọ́n fẹ́ bùgá yìí bùgá tó máa wá sọ yín lẹ́nu láàrin ayé tí gbogbo ayé máa fókọ̀sì sí yín ẹ wá pé àwọn olóṣèlú ẹ wá jókòó tí olóṣèlú bá ń support national union ó máa ń fara pamọ́ ni torí pé àwọn tó sì máa criticize ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ lọ bẹ̀ yẹn ẹ̀yin tẹ́ ẹ lọ bẹ̀ yẹn àwọn tó máa criticize yín jókòó dé yín wọ́n bọ̀ wá mú fún yín tẹ́ bá rò pé àwọn opponent ò rí wọ́n jókòó wọ́n wò yín pé okay à ń pariwo pé ní kò tí tó 2 months now 2 months or 3 months àwọn èèyàn ya jáde láàrin ìlú ṣé ẹ̀yin olóṣèlú tẹ́ lọ bẹ̀ yẹn ẹ rí táwọn èèyàn jáde pé owó tí wọ́n fi ń kún tíkẹ́ẹ̀tì agbèrò ti pọ̀ jù kí wọ́n reduce ẹ̀ olóṣèlú ẹ̀ rí okay wọ́n sọ pé owó tó ń gbà lọ́wọ́ àwọn junction by junction ó ti pọ̀ jù olóṣèlú ẹ̀ rí now wọ́n á fowó yẹn ra mọ́tò fúnra wọn gbádùn fúnra wọn olóṣèlú tí wọ́n lọ bẹ̀ láti bá wọn celebrate pé wọ́n pín mọ́tò fúnra wọn kò ṣe pọ́n ṣe nǹkan fáráàlú o kó olóṣèlú jókòó síbẹ̀ o olóṣèlú wo ni ò ní tìjú olóṣèlú wo ni ò mọ̀ pé kí ni nǹkan tóun fẹ́ lọ ṣe níbi tóun lọ yìí ṣé òun lọ gba glory ni àbóun lọ yẹ̀yẹ́ ara òun olóṣèlú wo ló lọ rú ibẹ̀ yẹn náà máa pè é pé ok wọ́n fẹ́ pín mọ́tò ẹ fẹ́ pín mọ́tò fún ta ni fáráàlú àbí fúnra yín ẹ fẹ́ pín fúnra yín ok ẹ pín fúnra yín láàrin ara yín ẹ má jò dariwo ẹ má jò dìjà simple ẹ lọ ṣe láàrin ara yín bọ́ ẹ fẹ́ gbé síta ká láàrin gbogbo ayé táyé dẹ̀ máa rí àwọn dáwọ́ pé ok àwọn tó wà behind àwọn people ilé tó ní kó máa gba abájọ tó ń fi ṣe kinní kan tó lóṣèlú bá wà behind èèyàn wọ́n máa ń gbé sápamọ́ ni wọn kò kí ń pariwo o ò lè rí ìgbà tó Olúọmọ ra kórópè tó ń ra mọ́tò tó ń ra fáwọn èèyàn ni kò pé olóṣèlú kankan kó wá pé wá bá mi hand over ẹ̀ ó mọ̀ pé ó máa implicate olóṣèlú tó bá jẹ́ sọ pé olóṣèlú wà lẹ́yìn ẹ̀ kò fi hàn ó lẹ̀ ni ó dẹ̀ ń ṣe nǹkan ẹ̀ lọ pé eléyìí tó consign olóṣèlú lélẹ̀ èyí tó bá consign ìta gbangba tó consign òṣèlú wọ́n máa gbé síta gbangba òṣèlú máa support ẹ̀ ẹ wo gba kan nígbà tá aṣáájú tó ń campaign wọ́n tẹ̀lé aṣáájú jáde òṣèlú náà ń ṣe yẹn wọ́n mọ̀ pàgbèrò ni wọ́n bọ́n wọ́n tẹ̀lé aṣáájú àwọn náà máa wà ní mọ́tò wọ́n máa ju cap wọ́n máa ju fìlà wọ́n ń ṣòṣèlú nìyẹn wọn ò dá papọ̀ mọ́ra wọn àwọn ló lọ tò tẹ̀lé olóṣèlú lẹ́yìn àwọn náà wá ń lo influence pé ọmọ ẹgbẹ́ ni wọ́n wá ń ṣe nǹkan fáwọn aráàlú àwọn náà wá ń support
bẹ́ẹ̀ tó bá ti gbé nǹkan ẹ wá sórí ara wọn, tó bá ti fi pèrò pé nǹkan yìí ò torí union la ṣe ń ṣe o, à ń pín nǹkan fúnra wa, olóṣèlú suppose láti jókòó sáàrin láti máa wá fẹrẹǹgẹ níbẹ̀, ó ń disgrace ara ẹ̀ ni. Torí àwọn aráàlú máa criticize ẹ pé okay, ẹ̀yin lẹ ń fún àwọn people yìí ní backbone pé kọ́ máa nìṣó, kọ́ máa gbowó lọ, kọ́ máa fowó kún epo, kọ́ máa fowó kún owó mọ́tò, kọ́ máa double owó ticket. Tó bá di lọ́la tó bá ti fẹ́ máa tó bá ti fẹ́ máa sọ̀rọ̀ sórí òṣèlú, ẹ̀yin tẹ́wàá ń bẹ̀ lọ́ máa sọ pé àwọn èrí rẹ̀, ẹ̀yin náà fúnra yín ní táàgì orúkọ tá máa lẹ̀ mọ́ yín lára tó bá dọ̀la nínú politician tẹ́ jẹ́, nínú èèyàn tẹ́ jẹ́. Àti àwọn èèyàn ti lẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀kọ́ rí, àwa wo òyìn ẹ̀ ti lẹ̀ mọ́ yín lára pé olóṣèlú eléyìí ò ń ṣe olóṣèlú gidi eléyìí ò. Ok, táwa ẹ wo orú sìn ká ní pé wọ́n recommend ibì kan pé ok gẹ́gẹ́ mi nǹkan ẹ ti ẹ gbé yẹ̀wò fúnra yín, ẹ gbé yẹ̀wò fúnra yín náà pé àwọn èèyàn kó mọ́tò jọ, wọ́n pín mọ́tò fúnra wọn, wọ́n wá gbé sí gbangba àlú, wọ́n wá pín fúnra wọn, olóṣèlú wá jókòó ń bẹ, wọ́n wá sọ pé ayé bá present kinní kan, ayé bá ṣe kinní kan fún aráàlú tó dẹ̀ ń wò yín pé àwọn pípọ̀ yín pín nǹkan fúnra wọn, wọ́n fowó wa, wọ́n ní wá lára, wọ́n fi ń ṣe nǹkan, ẹ̀yin náà tí wàá ń lọ bẹ̀rẹ̀ ní kó yá àwa la wà lẹ́yìn yẹn máa ṣe lọ, àwa la wà pẹ̀lú yẹn máa ṣe lọ. Kì í ṣe pé ẹ lè ṣe but ẹ máa ṣe láàrin ara yẹn, máa ṣe on a coded way. Ẹ máa ṣe on a coded way, ó máa wà coded, ẹ dẹ̀ máa ṣe nǹkan yín lọ, kò ní sẹ́ Olúọmọ náà ṣe irú ẹ̀ náà, kò pariwo, wọn lè criticize ẹ. Èyí táwọn èèyàn rí, èyí tó ṣe fáwọn olóṣèlú nígbà tó ń customize àwọn mọ́tò fáwọn oní theatres láti lọ fi campaign fáṣíwájú, òun làwọn èèyàn rí, lọ́ fi ń pariwo pé ó ra mọ́tò fún ní theatre, ó ra mọ́tò fún ní theatre, ó fi ìyẹn ṣòṣèlú ni. Èyí tó ṣe sínú union kò pariwo, wọn rí kò ṣe pé ṣáde tí nǹkan ò bá àwọn aláàbọ̀ làákàyè, àwọn tí làákàyè wọn kúrú, wọn ò ní understand ọ̀rọ̀ tí mò ń sọ, wọn ò dẹ̀ ní gbọ́ mi yé, ṣẹ́rí téèyàn bá wá ń jàjà ìlara, tó bá ń jàjà lára ìjà, ok jẹ́ fún yín fídíò kan kẹ́lẹ́ mọ̀ pé ìjà lára wà ń bẹ pé tó bá fẹ́ ṣòṣèlú má da òṣèlú pọ̀ mọ́ union, mọ́ ń bọ̀ má bọ̀, jẹ́ nǹkan fún yín ní fídíò ẹ lísìn gbọ́ dáadáa, ara yín náà ló kúkú post ẹ bí báyìí, jẹ́ fún yín bí ara yín ló post ẹ, jẹ́ fún yín ẹ gbọ́ bí báyìí dáadáa, ẹ gbọ́rọ̀ yìí. Thank you. Ẹ gbọ́ point tó wà ń bẹ̀ yẹn, ẹ gbọ́, mo kọ̀ rárá ibẹ̀ yẹn nìkan, mo kọ̀ rárá mú bẹ̀ yẹn ni. Ṣé òṣèlú ó mà ṣe wọn pípọ̀ ìdẹ́ ìró para wọn. Ó ní ẹ ti gba mọ́tò yín o, ẹ ń pín mọ́tò nínú iléeṣẹ́ National Union. The chairman local government òun náà wà ń bẹ̀, òun sọ pé ẹ ti gba mọ́tò yín o, fóònù mi á sinmi. Kò sí chairman local government kankan, even mi ò bóyá mi ni mi ò wò débẹ̀ dáadáa, bí a létà ló padà dé. Chairman local government ibẹ̀ yẹn mo likely kódà kó máa wà ń bẹ̀ bọ̀ mi ò rí àfi tí máa rí fídíò ẹ̀. Chairman local government kan láti inú Òṣòdì ó wá ń testify ń bẹ̀ yẹn pé ẹ ti gba mọ́tò yín o, fóònù mi á sinmi. Ẹni tẹ́ ń fún mọ́tò yìí ṣó wà lára àwọn state executive ni àbí ó wà lára àwọn zona bó ṣe jẹ́. Now báwo ni tí chairman local government yìí ṣe jẹ́ tó fi jẹ́ pé òun náà ń pè pé mọ́tò òun ló ń pè fún mọ́tò òun, tó fi jẹ́ pé báwo ni chairman local government yìí ṣe jẹ́ nínú àwọn mọ́tò yẹn tí ó fi jẹ́ pé òun náà ń pè pé mọ́tò òun ló fi sọ pé ok ẹ ti gba mọ́tò yín sin ẹ tuntun gbọ́ ẹ digest ẹ tuntun gbọ́. Ó yá tún sọ. Tuntun gbọ́.
tuntun gbọ́. Ẹ ti gba mọ́tò yín o, fóònù mi á sinmi. Ẹ̀bùn bẹ̀ dání, ọ̀rọ̀ sì ń bọ̀ ń bẹ̀, àìtí sọ. Àwọn ọlọ́gbọ́n ni mò ń bá wí o, àwọn onílàákàyè, àwọn tó rí wọn pé Legacy, àwọn tó rí wọn pé ni mò ń bá wí. Àwọn tó rí wọn pé ni mò ń bá wí o. Wàláhì tàláhì ẹ̀sán wíláyà sí lágbàgbà, àwọn tó rí wọn pé wọ́n ní kẹ́ lọ ṣe dáadáa fáráàlú ni. Wọn ò ní pé kẹ́ lọ kó owó tẹ ẹ̀yin fúnra yín particularly ẹ ti ń rówó èdè, ẹ ti ń jẹun, ẹ ti ń wà òkè. Kódà mo wo gbogbo bẹ̀rẹ̀ gan lásán, mo wo àwọn tó jẹ́ onímárúwá, tó jẹ́ zona márúwá. Mo wo àwọn owó olówó àánú onímárúwá tí ẹ present nǹkan fún. Mo wo nínú wọn pa àwọn olówó àánú àwọn ọlọ́kadà tẹ present nǹkan fún. And 70% nínú owó tẹ́ ń lò yìí, tẹ́ ń kó jẹ yìí, tẹ́ ń lò yìí, owó márúwá ló pọ̀ jù, márúwá ló ń dáwó jù, márúwá ló ń ra tíkẹ́ẹ̀tì jù, àwọn márúwá lẹ́ ń gbéṣan lé lọ́rùn jù. Mi ò rí bì kan, mi ì rí àwọn onímárúwá kan tí ẹ sọ pé òkè àwọn nǹkan tẹ́ ṣe báyà bí mo ṣe wá sọ̀rọ̀ nsìn ẹ máa wá sáré lọ ṣe o. I don't know, because I'm always your teacher. Whenever I talk, you move. Nǹkan tí n bá sọ lè máa ń ṣe. Wà á ní gbọ́dọ̀ tí mo sọ yìí, gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí kò sí anywhere tí mo ti ń contradict àbí tí mo ti ń gbé èébú ń bẹ̀. Tí mo mọ̀ pé tẹ́yìn náà bá tún máa jáde respond to Legacy, èébú lè máa bú, ìjà lè máa ṣe. Ìjà kọ́, digest fún ara ẹni, kò gbé yẹ̀wò, kò yẹ̀wò pé ṣé lóòótọ́ ni bọ̀bọ́ yìí sọ àbírọ́, pé ṣé union gangan la practice ń bí lánàá àbóṣèlú. Okay, then kí n tún wá báyìí jẹ́ fún yín ní where is this video man, where is this video man? Kí ló ń ṣe àwọn fídíò tí ò download now? Ewu lélẹ̀. Okay, nǹkan okay, kí ló ń ṣe fídíò yìí tí ò download? Kí n lọ sí nǹkan rere ẹ má bínú, ẹ má bínú. Ṣé mo delete ẹ ni? Bọ̀bọ́ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn rí o. Eléyìí. Bọ̀bọ́ tó lásẹ̀ǹt lẹ́ẹ̀kan yẹn lélẹ́yìí o. Tí wọ́n fún ní márúwá, wọ́n fún ní kórópè, ẹ wò. Ó ní accident, ẹsẹ̀ ń jẹrà. Ẹsẹ̀ wà nílé, ó ń wa kórópè ló ń wà, ó dẹ̀ ní accident, ó wà nínú ìnira. Olúọmọdé pàdé ẹ̀ lójú ọ̀nà. Olúọmọdé wò pé àwọn dírẹ́fà wa lélẹ̀, èèyàn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ìnira, ẹ wo nǹkan tó ṣe fún. Ọkọ tó lọ́mọ ṣe fún. Ọkọ tó lọ́mọ ṣe fún. Olúọmọ ra kórópè fún. This is àánú rèé. Àánú ni. Àwọn olówó à ń bẹ̀, kò sí olóṣèlú kankan bẹ̀, kò sí lọ́balọ́ba kan bẹ̀, kò sí kárìmí kan bẹ̀, wọ́n ṣe láàrin ara wọn fọmọ ẹgbẹ́ ara wọn ni. Ṣètìrí the difference is clear. Bó Olúọmọ ṣe ń ṣe iṣẹ́ tiẹ̀, ó ń ṣe iṣẹ́ yẹn kò pèrò wá, bó ṣe rí ló ṣe ń ṣe, bó ṣe rí bó ṣe ń ṣe, bó ṣe rí ló ṣe ń ṣe pé ẹ̀tọ́ mi ní union, ẹ̀tọ́ mi rè, ẹ̀tọ́ mi rè, ẹ̀tọ́ mi rè. So òun ló ń lànà nǹkan yìí kalẹ̀. Olúọmọ ló ń lànà kalẹ̀, ọ̀nà tó Olúọmọ ń là kalẹ̀ ẹ̀tọ́ bó ṣe yẹ kẹ́ tọ́. Okay, ẹ jẹ́ ká wá agree pé àwọn olóṣèlú wọ́n gbéṣẹ́ yìí fún yín pé kẹ́ máa fi jẹun, kẹ́ dẹ̀ máa fi pèrò sọ́kọ̀. Èrò owó lẹ́pẹ̀ sọ́kọ̀. Mo ń bọ̀ Legacy ibo ni eléyìí wà nínú pẹ̀ntú kí n wo bíbá ẹ̀ fẹ́ mú kankan jáde ń bí. I want to bring something bẹ́ẹ̀ dànù. Ti delete nǹkan púpọ̀ àti fóònù mi ṣe kún mo ní láti gbé àti fóònù mi mo bọ̀ Legacy. Okay, jẹ́ kí n lọ sí ẹ má bínú o, mo fẹ́ show yín ní fídíò kan.
fẹ́ show yín ní fídíò kan wow fẹ́ show yín ní fídíò bí tó ti ń sọ pé show your PVC okay tí n bá rí bí màá rí bí before kó tó lè gba ṣe palliative lẹ́ ń pín ni àbí kí lẹ́ ń pín ṣe palliative la máa sọ pé ẹ̀ ń pín ni ṣé òun lélẹ̀ tó ṣàkó lélẹ̀ ó yá. Operation. Okay. Voters card instead of driver's license. Voters card. Operation show your voters card. That is not the way. That is not the way to confuse the masses. That is not the way to confuse the masses. Our drivers. Taba sọ fún yín pé okay, ṣe lè kó lọ kó any how person wa ńkọ́. Ẹ kó lọ kó àwọn èèyàn wa. Ẹ jẹ́ ní show your oya ẹ̀yin ni driver. Báwo la ṣe fẹ́ mọ̀ pé àwọn driver lè ń fún ní nǹkan. Báwo ni driver, àwọn drivers ṣe fẹ́ mọ̀ pé àwọn táwọn driver bá jáde la pé àwọn kan làwọn gba palliative o. Driver kan àwọn drivers kan ló gba palliative. Driver lè deny yín. Àwọn kan làwọn gba palliative, kò sí nǹkan tó kàn pẹ̀lú palliative. Àwọn kọ́ driver kọ́ lẹ fún. Àwọn ará yín, àwọn union member yín, àbá àwọn ará àdúgbò ẹ lọ kó yàn mẹ́wàá wá. Tó bá ti ní voters card ẹ lọ kó wọn wá. Àwọn ọmọ member yẹn lọ kó wọn wá. Ará yín lẹ ń pín fún. Tó bá jẹ́ àwọn driver ni, driver license ẹ̀dá. Agbèrò mélòó ló ní driver license? Agbèrò mélòó ló ń fèsì VIO? Agbèrò mélòó ló ń fèsì LASTMA? Agbèrò mélòó ló ń fèsì àwọn VIO náà ni? Ló ń fèsì VIO. Àwọn drivers wọ́n ṣe wàhálà o. Drivers wọ́n máa fèsì VIO. Wọ́n máa fèsì road safety. Wọ́n máa fèsì LASTMA. Wọ́n máa ní driver license. Torí pé driver tí ó bá ní driver license tó bá mú wàhálà, tó bá ní any problem kékeré wàhálà, driver máa ní driver license. Sọ fún wọn pé show your driver license to ensure that you are a driver. Béèrè lọ́wọ́ wọn. Wá ń béèrè PVC. Driver kọ́ lẹ̀ ń fún ní nǹkan. Àwọn ará yín náà lẹ̀ ń fún ní nǹkan lẹ́kọ̀ọ́ pé láàrin ara yín. Do you know what it takes fún 4,000 drivers láti fi ṣẹ́ ẹlẹ́yìn lè dé Lagos State? Ọlọ́run bá ń gbọ́ kò jọ. Tó bá dàbí irọ́ ní kí local ní kí governor or any house of assembly members or house member kí wọ́n invite 4,000 drivers, no, just really 1,000 drivers or 2,000, just 2,000 drivers sínú aláwùsá pé kọ́ máa ṣiṣẹ́ in a day. Wallahi Lagos State máa fi ilé 2,000 drivers ò bá ṣiṣẹ́ in a day, kí gbogbo wọn páàkì mọ́tò wọn, kí 2,000 drivers páàkì mọ́tò sílé kọ́ máa ṣiṣẹ́, gbogbo Lagos State máa fi ilé. Wallahi Punch máa gbé, news channel máa gbé, TVC máa gbé, gbogbo Lagos State máa mọ̀ pé something happen lẹ́kọ̀ọ́ tí 4,000 drivers bá stop láti má ṣiṣẹ́. But you people ẹ̀kọ́ lọ pé àwọn èèyàn kan pé your PVC, any operation show your PVC oya gba kíní kan PVC. You are doing it for your members, not drivers. Ajé Ọlọ́run driver kan. Tẹ́ bá kọ̀ lọ mú driver ajẹ́ pé kọ̀ lọ máa wọn èèyàn bíi méjì mẹ́ta tó jẹ́ driver nínú páàkì yẹn wá mú wọn wá ní ya. Mú driver kọ́ lẹ mú wá. Driver 1,000 máa jókòó. Driver 1,000 péré máa jókòó. Tí driver 1,000 bá jókòó, Lagos State máa feel ẹ̀. Ọlọ́run, Lagos State máa feel ẹ̀ hardly. Sáwọn tó ń lọ sọ Balende ni, sáwọn tó ń lọ sí Mile 2, sáwọn tó ń lọ sí Èkó Dùmọ̀tà, sáwọn kí gbogbo Èkó wá mú, ká wá mú ichi kẹ́kọ̀ọ́ mú 200 driver. Ẹ̀yin gan ẹ̀ nípa owó ńjọ́ yẹn. Ẹ̀yin gan ẹ̀ ní rówó, ẹ̀yin gan ẹ̀ máa kanra. Ní ta tíkẹ́ẹ̀tì ńjọ́ yẹn, ẹ̀yin gan ẹ̀ máa feel ẹ̀ lára yín. Tí 4,000 drivers ò bá ṣiṣẹ́, agbèrò gan máa sweat ẹ̀. Ẹ máa feel ẹ̀ lára tí wọ́n ṣiṣẹ́. Èkó Dùmọ̀tà máa feel ẹ̀. Kọ́kọ́ sọ pé branches ní gbogbo Èkó yẹn o. Ó yá kẹ́ mú yan 100 driver. Kí mọ́tò 100. Kọ́kọ́ sọ pé Èkó to Lagos Island, Ọbalende, Mainland, gbogbo bẹ̀ yẹn 2,000 drivers kò wọ́n wá mọ́tò, 2,000 drivers wá mọ́tò ń bẹ ní gbogbo Lagos Island.
ṣe ń ṣe nǹkan Lagos àjọ tiẹ̀ mọ̀ pé àwọn mọ́tò wọ mọ́tò lóní kálukú wọ mọ́tò wọn tiẹ̀ mọ̀ kí nǹkan kan ṣẹlẹ̀ lágége yín tẹ wà yẹn tẹ ti ṣe wọn tiẹ̀ mọ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ àwọn èèyàn wà mọ́tò wọn tiẹ̀ mọ̀ bóyá kò tiẹ̀ move bóyá nǹkan kan ṣẹlẹ̀ rárá gbogbo bẹ̀yìn àwọn èèyàn máa fẹsẹ̀ rìn ni àwọn èèyàn máa fẹsẹ̀ rìn lójú títì nípa kí ló dé àwọn drivers dà kí ló dé kò sí mọ́tò wọn ni àwọn drivers yẹn àwọn agbèrò wọn ṣe empowerment fún wọn ní wọn bọ kò sí nǹkan kan tó tiẹ̀ mi lú pé nǹkan kan ṣẹlẹ̀ so ó fi hàn àwa tẹ́ ń bá sọ̀rọ̀ lákàyè tiwa pé àwọn kì í ṣọ̀dẹ̀ à ń ṣọ̀dẹ̀ bí àwọn ọ̀dẹ̀ yín when you are dealing with masses you are dealing with a lot of people with intelligence kò ṣe tó bá jẹ́ sọ pé tó bá tẹ̀ fẹ́ ṣe bá ṣe fẹ́ parọ́ wàá pa irọ́ yẹn tó máa wá ní ẹ wá ń gbé 4,000 ìyẹn ẹ fi ń garu àwọn olóṣèlú ẹ fi ń boost moral lọ́dọ̀ olóṣèlú kó olóṣèlú lè rí pé people is doing well ó lérò nǹkan tó fẹ́ ó fẹ́ overshadow ó fẹ́ jẹ́ kó mọ̀ pé ó léèyàn ìwọ ló ní crowd lọ́wọ́ lẹ́kọ̀ọ́ ju Olúọmọ lọ no Olúọmọ still control the crowd Olúọmọ still control the crowd he's still the crowd builder he's a builder wọ́n jẹ́ kó Olúọmọ pé nǹkan kan lẹ́kọ̀ọ́ wàá rí èrò wàá rí pé bó ṣe jẹ́ bó ṣe wà láti Àbújá yẹn tó bá dẹ́kọ̀ tó bá command thousands of drivers wọ́n máa dá lóhùn wọ́n máa jẹ because àwọn èèyàn love ẹ̀ it's people's choice people love him àwọn èèyàn máa dìde ọmọ in masses wọ́n máa dìde ọmọ rí but èyí tẹ̀yìn ṣe ń lágbára lé wọn lórí ni àwọn tó dẹ̀ nílà káyé dẹ̀ ń follow ẹ̀ tó bá dáhùn kan bá dé láti àwọn máa ṣe pé ní èpè kan má ṣe pé defend nǹkan tí mo sọ in the right way má bèrè wáyé bí ọ̀rọ̀ tí mo sọ sí mi sọ pé orí ẹnìkan dàrú orí ẹnìkan ò pé orí ẹnìkan burú orí ẹnìkan ṣe kíní kan orí ẹnìkan ṣe kíní orí pé kò sí yẹn nínú ọ̀rọ̀ mi sọ pé orí ẹnìkan kan ò pé mi bú ẹnìkan kan mi ṣe pé fẹ́ ẹnìkan kan I'm just only putting that record straight mo dẹ̀ ń kó gbogbo nǹkan tó Olúọmọ ti ṣe wá mo kó wá pé ẹ wo Olúọmọ ẹ wo nǹkan tó ti ṣe ẹ wo nǹkan tó ń ṣe ẹ wo bó ṣe ń ṣe fún àwọn drivers tó bá dìgbà òṣèlú ó máa play òṣèlú yẹn clear tó bá di pé ó fẹ́ help àwọn drivers ó máa help àwọn drivers yẹn inside láì pariwo ojú wo ló fẹ́ fi jẹ́ kí gbogbo àwọn aráàlú rí ẹ wo àwọn agbèrò bí wọ́n ṣe ń ra mọ́tò wọ́n ṣe gbé mọ́tò fi present ẹ̀ fúnra wọn wá wò pé àwọn mọ́tò tẹ́ wá present yìí àwọn tó present ẹ̀ fún ìwọ̀n lò shame to you ìwọ tó fẹ́ overshadow yàn you are a shame sure o gbé mọ́tò fáwọn members ẹ̀ wọn ò gun mọ́tò yẹn because mọ́tò táwọn ń gùn mọ́tò tó ti ń gùn already ó ju mọ́tò tó fún wọn lọ ẹnìkan gbé mọ́tò ẹ̀ fóbìnrin ẹnìkan ló máa lọ gbé mọ́tò tí wọ́n fún ìyàwó ilé òun ti ń lo mọ́tò ẹnìkan lọ gbé mọ́tò tí ẹ̀ fọmọṣẹ́ ẹ̀ ẹnìkan ṣé kí máa kó gbogbo wọn tó kó gbogbo ṣé kí máa kó gbogbo wọn wá ṣé kí máa kó gbogbo wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan ṣé kí máa kó gbogbo wọn mo ti ní èèyàn 5 ń sin èèyàn 5 tí wọn ò lo mọ́tò tẹ́ gbé fún wọn because wọ́n ti wà okay already wọ́n lọ fún àwọn ọmọọṣẹ́ wọn ni ṣé kí máa dárúkọ ni máa dárúkọ ẹ̀ fún yín tó bá yá ẹ má wọrí wọ́n pọ̀ nílẹ̀ tí fídíò wà nílẹ̀ tí mo ní lọ́wọ́ ni o tí mo máa bá yín pòṣẹ̀ pé ẹ̀wọ̀ ilé o ti fún yàn mọ́tò ẹ̀wọ̀ ilé o ti fún yàn mọ́tò ẹ̀wọ̀ ilé o ti fún yàn mọ́tò because mọ́tò yẹn ò fíríkì wọn kò sí nǹkan tó fẹ́ fi ṣe sẹ́lómi tó ti ń lo mọ́tò bíi ẹlòmí tó ti ń lo mọ́tò bíi 30-something million kíní kan million àwọn tó ti wà òkè ó tọ́ pé fún wa lówó oúnjẹ wa fún wa lówó àdínkù fún wa lówó oúnjẹ ò fún wọn lówó ò gbówó fún wọn kọ́ máa fowó kọ́ máa jẹun kọ́ máa náwó wọn bó ṣe wù wọn òní ò fẹ́ ṣe empowerment fún wọn empowerment tó fẹ́ ṣe fún wọn ò tí wá ṣe fún wọn secretly kò fi wá ṣe fún gbogbo ayé kí gbogbo ayé lè fi sọ aṣáájú lẹ́nu kí gbogbo ayé lè fi sọ APC lẹ́nu pé look at what Agbero are doing for themselves look at what Agbero is doing for their self and look what they are doing for the drivers they are giving the drivers 10 kg of bag putting indomie gari rice dirika ẹ wá ń gbé fún wọn and you are giving yourself cars and you ẹtú yẹ ṣe wà ń lé aṣáájú mọ́ ẹ ṣé mu ni àwùjọ gbà mí tí fáwọn olóṣèlú tó wá bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ àwọn sọ fún nǹkan tó fẹ́ wá ṣe ń bẹ̀ ni o Ọlọ́run wọ́n sọ nǹkan tó fẹ́ wá ṣe ń bẹ̀ fún yín ẹ̀kọ́ wá disgrace ara yín èyí olóṣèlú tẹ́ wá bẹ̀ lánàá ẹ wá disgrace ara yín ni o you just disgrace yourself ẹ gbà bẹ́ẹ̀ pé wá disgrace ara yín ni ẹ disgrace ara yín ni o shame fáwọn olóṣèlú tó wà ń bẹ shame fún lọ́ba o mi mọ ọlọ́ba tó wà ń bẹ o mi dá mi fi bẹ́ẹ̀ mo kàn ń wo mo kàn ń gbìn fi bẹ́ẹ̀ gbórúkọ yẹn dáadáa sí mi gan gbà shame ni bá tẹ́ bá lọ síbi kan ẹ lọ sí àwùjọ bí tẹ́ ti máa gbá yìí tọ́hàn ní sọ yín lẹ́nu òde ìsọlẹ́nu lẹ lọ òde ìsọlẹ́nu òde àrífín lẹ lọ òde ìsọlẹ́nu òde tí gbogbo ayé máa wò yín tí fídíò yẹn ò ní parẹ́ tẹ́ máa wò yín báyìí pé ta ló fẹ́ pè sọ́fẹ́ dá sọ̀rọ̀ mi ni hello
Hello. Hello. Eh? Yes. Yeah, I call it. Yes. Yes. Mo wà life ni. Àfẹ́ kó wọ́n yín lọ hàn bẹ́ẹ̀ ni. Now, ṣé ń gbọ́ mi ẹ̀yin èèyàn pàtàkì? Máa kí jẹ́ kí fídíò yìí gùn jù jàre 1 hour mi ti pé. 1 hour mi ti pé. Stay tuned. Ẹ máa gbádùn episode pọ̀ o. Màá jù láàárọ̀. Àbí ẹ máa wo page mi. Wọ́n tó bá ti subscribe sí page mi. Subscribe sí follow, tẹ like, share ẹ̀. Máa gẹ̀rẹ́ torí ẹ máa gbádùn episode tó ẹ̀ṣẹ̀ wà pé. Tó bá ráwọn ọ̀dẹ̀ kan sìn, wọ́n máa ní legacy kí ni ọ̀gá ẹ̀ náà ṣe. Ó ṣe jù báyìí lọ. Kò pariwo. Ó ṣe jù báyìí lọ. Ó ṣe fún drivers on the way gangan. Lòun ṣe fún. Tóun náà wà ńbẹ̀ tó testify sí. Ṣebí kan lẹ rí yẹn. Tó testify sí. Ṣebí tó ṣe tún gbé tóbìnrin yẹn wá tó tún dúpẹ́. Ó yá tún dúpẹ́ lọ́wọ́ wọn. Dúpẹ́ ó yá. Dúpẹ́ tún sọ̀rọ̀ sókè. Orúkọ mi ni Bùkọ́lá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fáànù tí mo rí gbà lọ́wọ́ ọ̀gá wa MC Olúọmọ Àyìndé ọmọ Akínsànyà lẹ́nu. Mo ń ṣiṣẹ́ lọ jẹ́jẹ́ mi. Mo ṣe rí wọn nìyẹn. Wọ́n ṣe dá mi dúró nìyẹn pé obìnrin ló ń ṣiṣẹ́ yìí. Àbí ọ́fíìsì mo ti ń bọ̀ mi ní rárá o. Iṣẹ́ tí mo ń ṣe náà rè tí mo fi ń manage ara mi. In fact, wọ́n wà so amazed. Wọ́n bá ní pé kí èèyàn kan mú mi wá sọ́fíìsì. Eré mo tiẹ̀ kọ́kọ́ pé mi ò believe. Mo ní èmi ò dẹ̀ rí wọn rí láyé mi ju kí n máa rí wọn ní tẹlifíṣàn lọ. Àfọjọ́ yẹn ni mo rí wọn live and direct. So bọ́jà ti gba nọ́mbà ìyàwó sọ fún mi pé mo ti ráàánú gbà. Wọ́n á confirm ẹ̀ fún mi lénìí. Kóró pé tọ́lá fún mi lélẹ̀. Ọ̀gá wa Àyìndé Musliu ọmọ Akínsànyà wọ́n yà mí lẹ́nu, wọ́n jọ mí lójú. Wọ́n sọ ẹkún mi dẹ̀rín. Wọ́n lomi jẹ́ mi nù. Wọ́n ní kí n má gbàgbà wà mọ́. Wọ́n ní kí n má sọkún mọ́. Wọ́n á gbàdúrà lórúkọ Jésù. Wọn ò ní mọ̀yà. Wọ́n ti wà lókè, wọn ò ní jábọ́. Lẹ́yìn state federal lókù wọ́n ti débẹ̀ lórúkọ Jésù wọ́n ti débẹ̀ torí gbogbo ṣàánú ayé Ọlọ́run máa ṣàánú ẹ̀ lọ́nà àbá mi ṣàánú wọn o lórí àwọn ọmọ wọn ní sọkún lórí ara wọn ní sọkún wọn ní dẹni àná àní fi MC Àyìndé Akínsànyà MC Olúọmọ àní fi wọn pìtàn bànújẹ́ wọ́n jọ mí lójú wọ́n yà mí lẹ́nu èmi nìkan pa àpọ̀tọ́ ṣe bẹ́ẹ̀ fún o wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn Ọlọ́run MC Olúọmọ ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ tún ṣe jù bẹ́ẹ̀ lọ mo dúpẹ́ o wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn wọ́n dẹ̀ tún ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà mo rí àánú gbà lọ́wọ́ wọn gbogbo ibi sí nǹkan tó jábọ́ lára wọn bá dé wọn máa rí àánú gbà ní o ìgbàlẹ̀ wọn máa lé àwọn olówó ò ní fọ́ wọn ò ní ṣubú ara wọn ò ní ṣubú ẹ̀mí wọn ò ní fa ìsàn ló gbà gbogbo ọjọ́ tó bá máa lò nílé ayé ojú wọn ò ní ríbi ayọ̀ náà máa rí inú mi dùn o ẹlẹ́dàá mi ṣàdúrà fún wọn o nítorí pé wọ́n fún mi lóúnjẹ àjẹdálẹ́ wọ́n fún mi lóúnjẹ má ronú mọ́ torí ẹ máa ń ṣàgbà wá ń ronú ni ọ̀gá máa pẹ́ pé owó mi dà ṣùgbọ́n ilé kò sí nínú owó mi dà mo dúpẹ́ o kọ́lọ̀ bá mi dúpẹ́ o wọ́n máa ga sí wọ́n máa pọ̀ sí wọn ò ní jábọ́ òkè náà máa fọ̀ lágbára Ọlọ́run wọ́n ń lọ federal dájọ́ máa dé bẹ́ẹ̀ ni o fẹ́ẹ́ máa tẹ̀lé wọn dé federal dá wọn àwọn náà máa dókè àwọn náà ò ní jábọ́ wọn ò ní fọmọ ṣiṣẹ́ tó ń ṣe yìí o. ẹ ṣé o ẹ ṣé mo rí i pé ẹ̀yin èèyàn ẹ gbọ́ àdúrà tí woman yẹn ṣe rí pé woman yẹn ò tí ì rí àdúrà woman yìí gbà woman yìí Olúọmọ ò tí ì ní mission bíbá yìí pé òun máa lọ sí Àbújá o kò ní o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tẹ́nu ẹ̀ ń gbà nígbà yìí ni o ló ra márúwá fún ó rà fáwọn púpọ̀ o ẹ gbọ́ ó ní bó ṣe máa ń ṣe nìyẹn òun nìkan kọ́ o àwọn pọ̀ tó ra márúwá bẹ́ẹ̀ fún ìmí ìwà kò ní pariwo rárá kò ní sọ fẹ́nì kankan Olúọmọ ló máa ń ṣoore tó máa sọ fẹ́nì kan pé o tó èsì dákẹ́ kò ní jẹ́ kó dúpẹ́ ńjọ́ kejì bó ṣe máa ń ṣe nìyẹn Ọlọ́run MC Olúọmọ bó ṣe máa ń ṣe nìyẹn kò pariwo rárá o kò lọ pé olóṣèlú o kò lọ pé lọ́ba pé wá bá mi fún ní kọ́kọ́rọ́ márúwá o bó ṣe máa ń ṣe nìyẹn silent ni o kò pariwo kò wá kó márúwá bíi 5-6 kalẹ̀ kò wá ní èyí olóṣèlú o ó tún ìfún ẹ mọ́tò káà o kò lọ pọ̀ ní márúwá wá o tó kó sí màá tún gbé fídíò yẹn náà wà tó kó mọ́tò kalẹ̀ tó fún àwọn executive ẹ̀ nínú state council yẹn bẹ̀ kò pé olóṣèlú kankan wá kó wá bá wọn hand over òun àtàwọn executive ẹ̀ náà lọ́jọ́ hand over ẹ̀yìn èèyàn ta ló ń tanra wọn níbo ni show off wà tẹ́ bá dẹ̀ máa ń tẹ́ máa sọ torí pé òtòrí ẹ̀ ní legacy ṣe wà torí gbogbo di ọ̀nà náà ń wá láti tánìṣì
Olúọmọ láti paint ẹ ní black, láti paint ẹ ní black sójú ayé pé Olúọmọ yẹn ò dáa, láti máa sọ oríṣiríṣi. Then tí Union bá ti fi nǹkan ẹyọ kan bú ẹ, òun ni gbogbo àwọn tó kù máa dúró lé lórí láti fẹ́ mú, tó bá sọ pé ó ṣe nǹkan ẹyọ kan yìí, gbogbo wọn máa dúró lórí nǹkan yẹn láti fi tánìṣì méjì ẹni yẹn, kí gbogbo ẹ máa rò pé ṣé tòótọ́ ni kíni, ṣé tòótọ́ ni kíni ni. Tí irọ́ bá dẹ̀ pẹ́, tí irọ́ bá pọ̀, tó bá continue ó máa dòótọ́. Òun ni Legacy ṣe wà láti debunk every down things tó bá gbé wá. Olúmọ Rock ó dúró pa pé òkè tó bá gbé wá ó yá fọ́ ilé irọ́ ni, ilé irọ́ ni. Mi sọ pé Olúọmọ náà ti wà perfect ọbẹ̀ tó perfect jọ lẹ́yìn tó ń ṣe ń sìn yìí lọ, ó mọ̀ ọ́ ṣe jù ú lọ. Union Olúọmọ play ẹ̀ clear, ẹ̀ ṣáà ti ń gbọ́ lẹ́nu wọn, ẹ̀ ṣáà ti ó dá jẹ́ tún for the last time, jẹ́ tún gbé fídíò bọ̀bọ̀ yẹn wá, bọ̀bọ̀ ẹlẹ́sẹ̀ kan yẹn, bọ̀bọ̀ ẹ̀ tún máa rà wọn tó wà ń bẹ̀, jẹ́ tún gbé wá ó yá ẹ̀ tún wọn tó wà ń bẹ̀ o. Ẹ wọ wọn tọ́jọ́ pín o, ẹ wò wọn o, bọ̀bọ̀ yẹn rèé o, bọ̀bọ̀ ẹsẹ̀ ń dùn o, MC Olúọmọ ṣẹ́rí ẹ ti rí àwọn tọ́jọ́ wà ń bẹ̀, ẹ ti pẹ́nu state council wọn ni, ẹ ti rí ṣe bẹ́ẹ̀ rí inú state council wọn bẹ̀ náà ti pín, inú state council wọn ni wọ́n ti pín, láì ṣe pé wọ́n lọ pé ọba kan wá pé wá bá wa fún. So ẹ̀yin èèyàn mi, ẹ ti gbádùn mi lálẹ́ yìí lágbára Ọlọ́run. Ẹ já tún continue episode wa lọ́la, ẹ já continue episode wa lọ́la. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ẹ má jẹ́ kí n jẹ́ kó pọ̀ jù bí mo yẹ sọ fún yín. Ìwọ tó ara ò bá yá tó bá lọ wò ó, jẹ́ kí mi fún ẹ níbí. Torí pé àwọn pípù yìí òótọ́rọ̀ dẹ̀ rí ó máa ń korò lára wọn. Wo anywhere níbikíbi tó bá wà, jẹ́ kí mi sọ fún ẹ tèmi mọ̀ ṣe ni mo òyìnbó tèmi mọ̀ ṣe ni màá polówó fún yín. Ṣòro oògùn diabetes lélẹ̀ anywhere níbikíbi tó bá wà, oògùn diabetes lélẹ̀ má para ẹ o, sílẹ̀ lọ bèrè fún high blood pressure rẹ Legacy ló ń ta, Legacy root and ṣàtìrì Legacy root and herbs ni. Ṣé wàá rí gbogbo ìṣe yìí wo ẹ̀yìn dùn ẹ ni, o ní infection ni, okó ẹ̀ òkín lé dáadáa ni, okó ẹ̀ kéré jọjú orí lọ ni. Èmi ò ní ta fake fún yín, tí n bá ta fake ẹ ti mọ̀ pé gbogbo àwọn pípù yìí wọ́n ti máa jáde wá, wọ́n ti máa wá sọ̀rọ̀ nbí. Legacy yẹn babalágbó, bẹ̀ gbogbo wọn mọ̀ pé mo confirm jù, wọ́n mọ̀ pé mo confirm ní nǹkan tó jẹ́ ìwòsàn ìbílẹ̀ Ọlọ́run, wọ́n mọ̀ pé mo confirm. So wọn ò lè rope mi, wọn ò rí ibì kan gbé sí, kò sí ẹni tó máa lò, kò sí anywhere tó bá ti wà lọ ra oògùn yìí kó lò. Ó wà ní London, ó wà ní America, ó wà ní France, tó bá fẹ́ anywhere níbikíbi tó bá ti wà wọ́n máa send ẹ̀ sí ọmọ adọ́dọ̀. Tó bá wá jẹ́ pé kó ló wà lọ béèrè, ó wà lẹ́kọ̀ọ́, ó confirm gan. Ọlọ́run mo fi Ọlọ́run ọba tó bá ra tí ò bá ṣiṣẹ́ wá sọ fún mi àbí kó wá kọ́mẹ́ǹtì, but má make sure pé kọ́kọ́ make sure pé ó rà o, kọ́kọ́ make sure pé ó rà. Kódà kébi tẹ́ bá ti rí ẹnìkan tó bá kọ́mẹ́ǹtì lórí kíní ẹ béèrè pé ṣó o ti lórí, ṣó o ti lórí. Ọ̀gá mi MC Olúọmọ débẹ̀ ó yẹ̀wò ọ̀kan lọmọ náà yẹ̀wò bá bẹ́ẹ̀, gbogbo àwọn èèyàn bá bẹ́ẹ̀, àwọn èèyàn mo ti fún àwọn èèyàn lóríṣiríṣi. Kódà àwọn kan tó máa ń polówó ní blogger, àwọn kan fẹ́ bá mi polówó ni mo fún wọn, mo mọ̀ fún àwọn bloggers àwọn kankan lọ́fẹ̀ẹ́ pé gbà lọ́lù gbogbo olókan fún àwọn ẹ̀. Èèyàn mi gangan Legacy gan Ìyá Ìbàdàn aláṣọ owó yẹ popular tó mo tún fún Ìyá Ìbàdàn náà, Ìyá Ìbàdàn ẹ̀gbọ́n Ìyá Ìbàdàn ni Legacy mo like ẹ̀, wọ́n tún fọ́kọ mi inú wọn dùn sí, wọn like ẹ̀, kò sí ẹni tí mo fún tí ò like ẹ̀. So anywhere níbikíbi tó bá wà wọ́n náà lọ ra owó ẹ̀ ò gara jù, ó wà lẹ́kọ̀ọ́ lọ ra kó yẹ wò. Oògùn tó confirm ni mo fi Ọlọ́run bá búra. Tó bá ní fallopian tube blockage lọ yẹ wò. Ó ti help oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti lóyún lé nísìn tó yẹ pé ó ní fallopian tube blockage, ẹ̀dá ń ṣe ẹni lọ yẹ wò. Inú rúnrún ni o máa ní cramp tó bá fẹ́ ṣe period ni lọ yẹ wò. Tó bá wà ní diabetes type 1 type 2 lọ yẹ eléyìí wò, ó confirm. O máa ń tọ̀ ni tó bá ti di lóru kó tó sùn kó tó jí wàá tọ̀ bí ẹ̀mẹ́fà kílẹ̀ tó lọ yẹ wò. High blood pressure ló ní ìfúnpá yẹn ga lọ yẹ eléyìí wò. Ó ń yàgbẹ́ ẹ̀jẹ̀ ni mo ní bí mo ti eléyìí náà tó bá ń yàgbẹ́ ẹ̀jẹ̀ lọ yẹ̀ wò. So bó ṣe rí nìyẹn, ilé àtọ̀nà gbogbo wa níbàjẹ́. Ní rí n gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹja pàdé lọ́la. Legacy lèmi ń jẹ́ wa, á tún máa bá mi pa.